díẹ̀ nínú ìṣesí láti ọ̀dọ̀ Dino Melaye lórí ìròyìn èrò rẹ̀ tí a ṣe ìrántí láti ìgbìmọ̀ asòfin àgbà. Ní àná, ìgbìmọ̀ tó ń darí ètò ìdìbò INEC gba àpò 6 tí ó kún fún ìbuwọ́lù àwọn tí ó tó láti dìbò ní agbègbè òkun ìwọ̀-oòrùn ní ilẹ̀ Kogi, tí ó ń béèrè fún ìrántí Dino Melaye láti ilé ìgbìmọ̀ asòfin àgbà. Nígbà tí ìròyìn náà wá, Dino gba orí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ Facebook láti sọ wípé nǹkankan kò lè ṣe òun àti wípé àwọn tí ó gbé ìgbésẹ̀ náà ti ṣetán láti ṣẹ̀wọ̀n. Ní òwúrọ̀ yìí, ó tún gbé e lọ sí ẹ̀rọ ayárabíàṣá Twitter láti wo ìṣesí mìíràn lórí rẹ̀.